Ah, ẹ kúrọ̀lẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ o, ẹ kú àṣálẹ́, ẹ kú òrùgànjọ́, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ọjọ́rọ̀, ẹ kú àjìn tó jìn dùndùn lọ́dọ̀ tiyín. Mo lérò pé gbogbo ohun tí ó ní í ṣe pẹ̀lú àwọn àsìkò wa náà láti fọ́bà lọ́kọ̀ọ̀kan ìjèjì o. Náà láti fọ́bà lọ́kọ̀ọ̀kan ìjèjì o. Torí àwọn bàbá wa wọ́n ní ẹ kú ojúmọ́, wọ́n ní kí àfẹ̀mọ́júmọ́. Bẹ́ẹ̀ ni ẹ kú ìyálẹ̀ta, ó náà ní bí àwọn oòrùn bí wọ́n bá ti ń jáde ní ojúmọ́ lọ́wọ́ aláàárọ̀. Ìyálẹ̀ta ó náà ní bí ọwọ́ aago bíi mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá tí oòrùn yẹn ṣẹ̀ṣẹ̀ ń bójú bọ̀. Ọjọ́ kan rí ó náà ní kí àwọn bàbá wa nígbà tó bá di wípé oòrùn bá ti kan àtàrí ọ̀sán gangan nu, ọ̀sán pọ́n ganriganri. Ìrọ̀lẹ́ ó náà ní kí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ẹ kú ìrọ̀lẹ́ àbí ẹ kú ọjọ́rọ̀. Nígbà tá a bá ti bọ́ sí ọwọ́ ìrọ̀lẹ́, ìyẹn ni wípé ojú ọjọ́ ó ti yí padà. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ oòrùn. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ oòrùn. Ìyẹn ni pé gbogbo ó ti ń tutù bọ̀ padà. Ó ti ń tutù bọ̀ padà. Ti ń tutù bọ̀ padà. Bí dúdú bó bá ti di pé ó borí funfun mọ́lẹ̀, ẹ mọ̀ ká lẹ́mọ̀ nù. Ẹ ká lẹ́nu àti bọ́ sí ọwọ́ àṣálẹ́ nù ni. Bí dúdú bá ń yí wọnú ara wọn lọ, tí ń dúdú sí táàrí nǹkan kan mọ́, àti ń bọ́ sọ́wọ́ olóru nù. Òrùgànjọ́ ń bẹ, àjín wà. Kó tó di wípé yóò tún lọ yí kan wípé ilẹ̀ tó mọ́ bọ̀ padà tí ó tún máa di kùtùkùtù, àfẹ̀mọ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyíkéyìí tí ò bá jẹ́ nínú àkókò tẹ́ ẹ lè wà ní gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa wò mí gbọ́ mi jákèjádò àgbáńláyé, náà ni mò ń fi tìdùnnú tọ̀yàyà tìfẹ́tìfẹ́ ni mo fi ń kí yín o wípé ẹ káàbọ̀ sí orí ètò yín, ètò wa tá a mọ̀ láti inú àká Ipa Ọgbọ́n series. Láti inú àká Ipa Ọgbọ́n series òun náà ni a ti mú eléyìí wá fún wa fún ìgbádùn àwa àti yín gẹ́gẹ́ bí olólùfẹ́ ara wa. A kí abilékọ Zainab Arífálù Akórèdé tí wọ́n ti darapọ̀ mọ́ wa àti àwọn èèyàn mí náà tí wọ́n ti darapọ̀ àmọ́ tí wọ́n ti jẹ́ ká mọ̀ pé àwọn ń bẹ pẹ̀lú wa. Ẹ má jà gbàgbé ìlànà àtẹ̀lé wa pé tá a bá ti wọlé ká fi nǹkan kan bẹ̀. Wọ́n ní bómi bá balẹ̀ àmọ́ nípa bómi bá balẹ̀ yóò nípa ni. Ẹ jẹ́ àfipá kan lẹ̀ ká lè mọ̀ yìí pé àwa pẹ̀lú wa ká kàn nǹkan kan. Ẹ kú ètò, ẹ kú dédé àsìkò yìí o, tá a mọ̀ o, èmi mọ̀ o, ó ti yé yín. Ìkéyìí tó bá wà ń bẹ̀ òun náà ni kí a fi lélẹ̀ tí ó máa jẹ́ bí ipa wa. Ẹ má gbàgbé pé ìjẹ́jọ́ òun náà ni ọ̀sẹ̀ àkọ́kọ́ tí àkọ́kọ́ mú tá a mọ̀ wá láti inú àká Ipa Ọgbọ́n series. Nígbà tí a sì ṣàkíyèsí wípé ó dàbí ẹni pé àkókò tí àwọn èèyàn ń wọlé darapọ̀ mẹ́tò nígbà tí ètò ti ń tẹnubodò lọ ni, ó ní a fi jọ rò ó wípé ká sọ di ọwọ́ aago 9 ní ti ojú ọjọ́ ti Nàìjíríà tí ó mọ̀ jẹ́ dédé aago 4 lápò ọ̀dọ̀ tiwa ní ìhà àhín. So ìdí nù tó fi jẹ́ pé àkókò yìí náà ni a mú wá sí ojú ìwòran àti etí gbọ́ wa. Ní ìjẹ́jọ́ tá a bá gbàgbé, a rí pé a ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn baba ńlá wa kan, òwe kan náà ni a ṣe àgbéyẹ̀wò ní ìjẹ́jọ́. Fáfáni ẹ tó ṣe ń darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí i, tá a mọ̀ òun náà ni ètò tó ń dé sétí gbọ́ àtọ́jú ìwòran yín láti inú àká Ipa Ọgbọ́n series. Eléyìí tí ọmọ ìyá yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Ọláyínká ọmọ Akórèdé, Mr. Ayédùn, ààrẹ afiwàsọ́nà tí ó mú wá fún ìgbádùn yín
ayé tèmi tí yẹn ni ó dùn kò ní kan o ó ṣèwọ̀ ká tó foyin sẹ́nu ká tún bẹnu jẹ́ ó mí kì í korò lẹ́nu ayé wa ò ní korò àmín àṣẹ Èdùmàrè. Ẹ tún jẹ́ àjọ darapọ̀ ká tó jọ ṣe ní ọjọ́ tòní ṣe mọ̀ wípé ìgbà ìkẹ́ ní fọwọ́ tilé ìgbà láàmú àwọn ní wọ́n fọwọ́ tẹ̀ bá ògiri abẹ́ẹ̀gbọ́ bójú bá ṣe méjì wọn àwòrán kedere ìbáraàdí ló ṣe méjì níwọ̀n ejò kó ṣe mu lórí ẹni àwọn ẹsẹ̀ wọn ṣe méjì wọn àrìnà wàṣà ọwọ́ kan kò dárú ṣẹ́kẹ̀ ẹsẹ̀ kan ò dádàgìrì lọ́nà ọjà ẹjẹ́ àjọ ṣe o àgbájọwọ́ là á fi sọ̀yà àjèjé ọwọ́ kan ò gbẹ́rù lórí ilé ìdáṣe o ẹ mọ̀ dá mi dá Lódùmarè sì ní dẹ́yìn náà dá bùkátà yín kẹ́ bí mo ti ń bá kíní ọ̀ ń bọ̀ níjẹjọ ṣé àgbàgbé ohun tí a bójú wò ní orí ètò tá a mọ̀ níjẹjọ òun náà ni ọ̀rọ̀ àwọn bàbá wa tó sọ wípé a kì í gba àkàkà lọ́wọ́ akítì a kì í gba lé bàbá ẹni lọ́wọ́ ẹni ṣé ìgbàgbé ibi tá a ti bẹ̀rẹ̀ ní wípé bá a ti mú lọ́kọ̀ọ̀kan ìjèjì lónìí náà nìyẹn mo kí bàbá mi Abbey Adédèjì ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ fún ti ọjọ́ tòní Lódùmarè ó mọ ṣaláàbò lórí yín o ẹ ní ṣòdé lọ bí tẹ́ ti ṣàgbákò aburú ọ̀ní ran yín lọ bẹ̀ o ṣàlàáfíà lẹwà gbòòlù Èkó ń kọ́ kí n mọ̀ kí gbogbo àwọn olólùfẹ́ wa tí tàjọ jẹ́ ọlọ́dún léyà pé a kú múra a kú palẹ̀mọ́ ọdún ìléyà yóò bá wa pẹ̀lú ìdùnnú àtayọ̀ ẹnu ọ̀bẹ òní sílẹ̀ Lódùmarè ó jọ kájọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún aláyọ̀ lókè pẹ̀ mo kí yín o bàbá mi Abbey Adédèjì bàbá àbèjì ọkọ̀ ìyọ́ọ̀lẹ̀ ìrágbìjí olókè méjì takọtabo lórí àgbà mo kí yín pọ̀ ẹ ṣeun akíá abilékọ Zainab náà o Àkúrẹ́ olóyè mẹ́kùn kánmọ́lá àkí àwọn délé tọ́ra àwọn èèpẹ́ jowú nǹkan ó sì dáa kí ẹ̀ mọ́ jowú tó bá dá Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ amúdà sílẹ̀ mo gun ẹni pa ni. A kì í gbà kàkà lọ́wọ́ akítì a kì í gbálé bá bẹni lọ́wọ́ ẹni bẹ́ẹ̀ sì sọ pé a kì í gbálé bá bọ́ ọmọ lọ́wọ́ ọmọ ojú ọ̀nà náà lẹ́wà ń la gbéyàwó ní ìjẹjọ tí a ò bá gbàgbé àkọ́kọ́ mú òwe yẹn wá àmúwá abẹ̀rẹ̀ rẹ̀ a ní kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́ ẹ parí rẹ̀ Àjẹ́ Àrùkọ́yà Ọmọ́tọ́lá Bámidélé títí lọ́pẹ́ tèmi mo kí yín o ẹ káàbọ̀ sórí Tá a Mọ̀ fún ti ọjọ́ tòní ẹ ṣeun gbà ẹ ṣeun ojú òní tì yín ẹ̀yin náà ò ní jẹ́ apàtẹ́mọ́tà aráyé ò ní dá yín dá gbogbo ohun tí ẹ bá gbé kalẹ̀ níjẹjọ gẹ́gẹ́ bí mo ti ń sọ bàbá mi Ògúndáre a sì padà débi ọ̀rọ̀ tí yìí náà nígbà tá a bá ń bá ìjánu ọmọ bọ̀ Ògúndáre bá a ti mọ̀ wọ́n gbà kéré ńgbà tí wọ́n ń dó wájú wa tí wọ́n ń mẹ́fun lọ́nù tí wọ́n ń kọ́ wa ní ètò ìjọba gọ́ọ̀mẹ̀ntì ṣùgbọ́n ẹ̀sìn ti jẹ́ wọ́n yí Ògúndáre padà sí Olúwadáre báyìí bàbá mi Bàátúndé Adésọjí ṣàlàáfíà lẹ́wà ọba tó níyìn yóò mọ̀ ṣàlékún dáadáa yín nínú omi ara iṣan ara àti ẹ̀jẹ̀ ara yín ní dàgbédè o ní dàgbédè ní mọ̀ gbénú léwòrán ara tọ́mọ aráyé ń dá lójúde agbára lọ́wọ́ Olódùmarè àbúrò ní ṣe yín kò ní ṣe nǹkan níyìn o ẹ bá ń kí ìyàwó dáadáa ìyàwó Oyin Adé ojú òní tì wọ́n ní nìkan ṣàyè wọn. Àwọn alágbára UK Ìtàlóníà gbórí wọlé yìí o Atom Ọbago Ibrahim Adégòkè ṣàlàáfíà ni my dear brother àkú dédé àsìkò yìí o àkú palẹ̀mọ́ ọdún bó ní ṣe Ìtàlóníà tún ní ti lọ jẹran léyà báyìí àbí ìlú wo Nurudeen Ọlámilékan DJ Nurented mo kí yẹn káàbọ̀ ẹ̀gbọ́n mi ikú ògbóògùn ọmọlóògùn kú Abdulaziz Lukman Akànjíkọ́ Ìlọrin Àfọ̀njá inú dùn juyọ̀ Ìlọrin mèsù jàmbá mo kí yín o Jọláyẹmí Lukman Adékúnlé ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ṣàlàáfíà ni bẹ́ẹ̀ tí ń wọlé nínú mi ń dùn tayọ̀ mi sí nǹkan tí mo kì í gẹ́gẹ́ bí mo ti ń bá kíní ọ̀nbọ̀ mo ń rán wa létí ni nípa tí a mú wá ní ìjẹjọ fáfá ní àwa tí aláǹfààní àti darapọ̀ mọ́ wa ìjẹjọ òwe tá a gbéyẹ̀wò ni a kì í gbà kàkà lọ́wọ́ akítì a kì í gbalẹ̀ bàbọ̀ mọ́ lọ́wọ́ ọmọ ìpele àkọ́kọ́ láti ní kí a parí òwe yìí tá a sọ pé a kì í gbà kàkà lọ́wọ́ akítì tá a ní káwọn èèyàn parí ẹ̀ bákan náà ìpele lẹ́ẹ̀kejì
ó ní àti ní kí wọ́n túmọ̀ kí wọ́n sọ àṣìṣe tó wà ń bí òwe yìí àbí ṣó tọ̀nà bá tiẹ̀ ti tàn. Ọbago Italy ló wà báyìí wo àwọn ọmọ mi ní rán létí o pé ọjẹ gbèsè ìtúnú àwẹ̀ iléyà náà tó ti dé wọ́n ní kó fowó àwọn ránṣẹ́ o bó tiẹ̀ fẹ́ mi lówó àwọn ọmọ mi ní fowó àwọn ránṣẹ́ o àti ti ìtúnú àwẹ̀ àti ti iléyà wọ́n ń retí rẹ o. Fáńtọ́lá Ọláńṣílẹ̀ Yusuf Ṣílẹ̀ksì brọ́dà mi dáadáa ṣàlàfíà ni gbogbo ọmọ aládìí wa ń kọ́ o àkó palẹ̀mọ́ ọdún bóun ni sáwọn èèyàn ń gbẹ́ran ọdún kọjá ẹ̀yin tẹ́ wà ní ojútáyé ó lágbára o wọ́n ní èlò gan fẹ́ wọ́n jẹran ọdún lọ báyìí ọlọ́run tó ní wá òkúkú ní fi wálẹ̀ yóò ṣàánú wa yóò fa ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà yóò fàálẹ̀ àwọn tí ó láàánú wa lójú yóò sì já wa náà yóò jalè láàánú ara wa àkó palẹ̀mọ́ ọdún o ọlọ́run bá a ṣe àṣọpọ̀ ọdún aláyọ̀ lókè pẹ̀. Bákan náà ní ìpele ẹlẹ́ẹ̀kejì láti ní ká ṣàtúnṣe àmú àtúnṣe sí òwe yìí àmú wa. Ìpele ẹlẹ́ẹ̀kẹta láti sọ pé ká sọ kí ni òwe yìí gan kí ló túmọ̀ sí gangan lódìdí. Ìpele ẹlẹ́ẹ̀kẹrin tá a ti káde ńlẹ̀ ìyẹn ni a ti ní kí a sọ̀túmọ̀ àkàkà ká sọ ìtumọ̀ àkàkà ṣe mọ̀ pé a kì í gba àkàtà lọ́wọ́ akítì òun ni ó wọ́pọ̀ tí àwọn èèyàn wa tí wọ́n máa ń sọ tí a máa ń sọ common error olóyìnbó ń pè àṣìlò èdè ni so bí a ti mú ètò wá sí àsọ̀rọ̀ níjẹjọ ni gbogbo wa là ń lọ báwo kò bá ti gbà wá ni ó sọ ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà méjì láyà sí tí mò ń gbìyànjú àti sọ ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rọ̀ méjì lágbéyẹ̀wò ní ọjọ́ tòní àmọ́ ẹja mọ́ bàbọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ the one and only golden pen parrot mú kíyàn abilékọ tí wọ́n ń pè ní ọmọge Adésì Olúwadámilọ́lá Àjọkẹ́ ọmọge Léwì alága tó yabọ sky ṣàlàfíà ni bẹ́ẹ̀ bá ní iṣẹ́ alága àjókòó alága àdúró ẹ̀ mọ́ bá ń pe àbúrò mi o Adésì Olúwadámilọ́lá káàbọ̀ sórí ètò tá a mọ̀ ẹ ṣeun ẹ kúfẹ́ ìfẹ́ ò ní tán láàrin gbogbo wa Olódùmarè ò ní yé fẹ́ ẹ̀yin náà o mo dúpẹ́ o mo mọ rírì yín o lọ́yọ̀ ìrọ̀lẹ́ tòní lọ́sàn-án tòní lálẹ́ tòní èyí tí ò bá jẹ́ níbikíbi tẹ́ ti ń láǹfààní àti darapọ̀ mọ́ mi ọ̀rọ̀ àkọ́kọ́ ṣe pé mo ti sọ pé báwo kò bá gbà wá ó ṣe ṣe kó jẹ́ pé méjì iná ni a fi ṣe lọ́jọ́ ti òní lọ́jọ́ tòní àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ní bí ìṣe wa ẹjá bọ́ sípele àkọ́kọ́ tá a mọ̀ o èmi mọ̀ o ó dà ẹni tó bá mọ̀ ẹ̀ ń bá mọ̀ kó nawọ́ ẹ̀ ń bá mọ̀ kó sọ ẹjá lọ sí ìpele àkọ́kọ́ níbi tá a ti mọ̀ mú òwe yẹn wá a sì mọ̀ parí rẹ̀ kó tó di pé a tún mọ̀ tẹ̀síwájú. Ìrókò jọba igi gbogbo sígbó ìrókò jọba igi gbogbo sígbó mo rò pé a ti gbọ́ mi yé ìrókò jọba igi gbogbo sígbó wọ́n ní kí a parí òwe yìí ìpele àkọ́kọ́ nù ńgbà bá kúrò ńbẹ̀ o láàmú lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì kí là ń pè ní igbó kí ni ìyàtọ̀ tó wà láàrin nǹkan míì tó jẹyọ nígbà tá a bá parí òwe yẹn so ká tó wá lọ sí ìpele ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta ni ìpele tá a pín ọ̀rọ̀ tá a mú wáyé sí lọ́jọ́ tòní ó yá ó ti yá o mo fẹ́ máa rí ìdáhùn yín o ó yá ẹ máa mú ìdáhùn yín wá o ẹ máa mú ìdáhùn yín wá mo fẹ́ máa rí ìdáhùn yín ìrókò jọba igi gbogbo sígbó gbogbo nǹkan la lè kọ ní Gẹ̀ẹ́sì ẹ má kọ ìdáhùn ní Gẹ̀ẹ́sì o jọmọ pé ọ̀jọ́ra wọn kò jọra wọn Yorùbá ní kẹ́ fi kọ ìdáhùn yín o tẹ́ bá mọ̀ pé ẹ̀yin fẹ́ fẹnu ara yín sọ ni ẹ kọ síbẹ̀ pé kí n gbé yín wọlé níbi kámẹ́rà tó wáyé pé bóyá àtikọ Yorùbá yẹn ṣe bákan ìrókò jọba igi gbogbo sí igbó ìrókò jọba igi gbogbo sí igbó ó yá ẹ jẹ́ ká parí òwe yìí o ó ṣe mo dúpẹ́ o Adésì Olúwadámilọ́lá wọn ti bá wa ṣí ààrẹ àwa yòókù náà ẹja ṣe bẹ́ẹ̀ o kò nídìí ká ṣẹ̀ máa bẹ̀rẹ̀ wa ká ṣẹ̀ máa pariwo bá a ṣe ń wọlé ẹ jẹ́ ká máa ṣí ààrẹ dákun ẹja máa ṣí ààrẹ bá a ṣe ń wọlé ká máa comment ká máa like ká máa love ẹja máa ṣí ààrẹ bá a ṣe ń wọlé ká máa ṣí ààrẹ
ẹja máa share bá ṣe ń wọlé, ẹja máa share bá ṣe ń wọlé kí ká pín kó tàn kálẹ̀ kó kárí ilé kó kárí oko, káwọn ọmọ Yorùbá, àwọn ọmọ wa àti àwa tá a bí wọn náà àti àwa ọ̀dọ́ náà ká lè tún jàǹfààní ìta àkíyèsí tá a mọ̀ tá a kíyèsí àbí tá a mọ̀ tá a rò pa mọ̀ wọ àǹfààní tájọ mọ̀ rí ń bẹ̀ nìyẹn. Mi ìmọ̀ tí rẹ̀ nìkankan kọ́ dáhùn. Ìrókò jọba igi gbogbo sí igbó, inú igbó, ìrókò jọba igi gbogbo sí igbó. Ó yá o, ẹ já parí òwe yìí o. Ìrókò jọba igi gbogbo sí igbó. Mò ń retí wa o. Títí pé àwọn èèyàn wọn náà ń sá lọ nítorí ìgbà tí wọ́n mú dáhùn àwọn ń sá lọ ni o. Ẹ má sá lọ o. No rented. Ó yá ẹ mú dáhùn wá o. Bàbá mi Àbí Adédèjì. Rùkọ́yà Ọmọ́tọ́lá ẹja mú dáhùn wá o. Ó yá. Fáǹtọ́lá Ṣílẹ́ksì. Ó yá ẹja mú dáhùn wá. Bàbá mi Bàátúndé Adésọjí. Ó yá o. Ẹja mú dáhùn wá. Ìrókò jọba igi gbogbo sígbó. Ìrókò jọba igi gbogbo sígbó. Ẹja parí òwe. Nígbà bá parí ẹ̀ á bọ̀ sí ìpele míì tá a tún ti fẹ́ mú ìbéèrè tá a mọ̀ wá nínú rẹ̀. Tá a mọ̀ o, èmi mọ̀ o, ẹ̀ ń bá mọ̀ kó nawọ́ o àbí kó mú ìdáhùn rẹ̀ wá. Ìrókò jọba igi gbogbo sígbó, parí ẹ̀. Mo ń retí wa o. Ìrókò jọba, ẹ má gbàgbé pé àkókò ni à ń lò, wákàtí kan náà la sì ní. Ó kù ìṣẹ́jú 4 báago 4 tàbí 9 lọ́dọ̀ tiyín bó bá ti kọjá 20 ìṣẹ́jú iná lákò ní ìpele àkọ́kọ́ yìí. A mú ìdáhùn rẹ̀ wá, a lè bọ́ sí ọwọ́ iwájú. Ó kù ìṣẹ́jú 4. Ó ga o. Ṣé bẹ́ẹ̀ náà wá ní òwe yìí wá? Àìdí Àrùkọ́yà wọn ló pa kàsọ, kí ló pa kàsọ ń bẹ̀? A sì wá mọ̀ o. Àkíyèsí àbí ọkàn wa lè mọ́ lọ síbẹ̀. Ọkàn wa lè mọ́ lọ síbẹ̀ ni. Ọkàn wa lè mọ́ lọ síbẹ̀. Ó kù ìṣẹ́jú 3 tí ní ìpele àkọ́kọ́ yìí tá fi mú ìdáhùn rẹ̀ wá. Ìrókò jọba igi gbogbo sígbó, ẹ parí ẹ̀ o. Tá a mọ̀ o, èmi mọ̀ o, ẹ̀ ń bá mọ̀ kó nawọ́ o, ẹ̀ ń bá mọ̀ kó sọ o. Parí òwe yìí. Ìrókò jọba igi gbogbo sígbó. Ìrókò jọba igi gbogbo sígbó. Ìrókò jọba igi gbogbo sígbó. A láǹfààní láti share rẹ̀. A lè share rẹ̀ ní WhatsApp status wa, Facebook page tiwa náà, Facebook profile wa. A lè share rẹ̀ gẹ́gẹ́ bí status wa tó wà lọ́kàn wa, public post wa, ká share sí story wa. Kí àwọn èèyàn kí wọ́n tún lè jàǹfààní ẹ̀, kó má jẹ́ àwa nìkan. Ó kù ìṣẹ́jú 2 tí a fi kúrò ní ìpele àkọ́kọ́ tí a ti mú ìbéèrè tá a mọ̀ wá lára ọ̀rọ̀ tá a fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ tòní. Ìrókò jọba igi gbogbo sígbó. Ìrókò jọba igi gbogbo sígbó. Mo ń retí kí a mú dáhùn wá. Ẹ ṣeun. Bàbá mi, wọ́n ní ìrókò jọba igi gbogbo sígbó, kẹ́ni mọ́ ní jọba òṣìkà. Ṣé èdè pé ẹ máa kọrin Sunny Adé? Kò wọ́n ṣe pé orin ló wá sí yín lẹ́yìn bàbá mi. Ẹ̀yin gan ti fi àwọn ṣé àwòrán láàpẹ̀ ni àbí àwọn àmì wípé ẹ̀rẹ́rìn pé sáàjẹ́ nǹkan kankan kí àkóhò mímọ́ sọ wípé ìwí nǹkan kan ó dáa. Ó dáa. Kéèyàn gbìyànjú ó ṣe pàtàkì. Ẹ ṣáà tiẹ̀ pé ẹ wà ń bẹ̀ ẹ kọ nǹkan kan. Ni ò já mọ̀ pé ẹ wà pẹ̀lú wa, kì í ṣe pé ẹ kàn join ẹ sí pẹ̀lú wa. Ìrókò jọba igi gbogbo sígbó. Àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ tí mo wà hàn, kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí o. Kì í ṣe bẹ́ẹ̀ tí mo wà hàn ló ṣe rí. Ó jọ pé àkókò yẹn ti tó ìṣẹ́jú 4. Okay, ó sì kù ìṣẹ́jú 1. Ó kù ìṣẹ́jú 1. Ilé tí a fi kúrò ní ìpele yẹn. Tá bá ti kúrò ńbẹ̀, a mú ìdáhùn yẹn wá. A tún lè mú ìbéèrè tá a mọ̀ mí wá láti ara ọ̀rọ̀ yìí. Ẹ má gbàgbé mo sọ fún wa, mú tá kò bá gbà wá, ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ méjì òun náà ni a gbé yẹ̀wò. Àjàní Akéwì, Yorùbá dùn. Yorùbá dùn mọ̀rẹ̀mọ̀rẹ̀ létè, gbajúgbajà, ọlọ́pọlọ pípé, olórúkọlọ pípé, bí aṣarun, abiwe nínú bí ẹyẹ.
asùnjálá gbaya lọ́wọ́ aláya tí ò mọ̀ jálá sùn bóbìnrin olóbìnrin bá ń gbọ́ ohun Àjàní Akéwì nígbà tí bá ń sùn jálá yóò sì fẹ́ẹ́ lè fọkọ rẹ̀ lẹ̀ pé ẹ jẹ́ mọ́ bárakùnrin lọ ohun náà ò ní bàjẹ́ o yóò mọ̀ dá sí ni àmọ́ òkè ni gbogbo wa ti máa pàdé agbára lọ́wọ́ Olódùmarè àní jẹ́ ẹ̀dùn arinlẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè ọba ẹ̀dùn agbórí igi réferéfe lókèlókè là á jẹ́ lágbára Olódùmarè. Ọ̀yá ẹja mú ìdáhùn wá ní ìpele àkọ́kọ́ yẹn àkókò yẹn ti tó ọmọ ìyá mi Abíbùláì Akórèdé ṣàlàfíà ni o ó ní gbogbo apá abitẹ́ wa Ṣàngó kọ́hún yóò dà kò ní bàjẹ́ akúpamọ́ ọdún ayọ̀ láṣẹ. Ọ̀dà ẹja mú ìdáhùn wá ńgbà tí àkókò yẹn ti tó àwọn bàbá wa wọ́n sọ wípé ìrókò jọba igi gbogbo sí igbó ìrókò jọba igi gbogbo sí igbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣáǹdé ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. ẹ tún wo bí tí wọ́n tún parí ọ̀rọ̀ yẹn sí ẹ rí pé ibi tá a parí ẹ̀ sí yẹn ó ti mú ìbéèrè wá mú páwọn yóò ti sáré lọ́wọ́ dúró dé mi pé àdáfù aṣọ náà ayédùn Mr. Ko kí wàá làgbà igi ibi tá a lọ fẹ́ tá a fẹnu ẹ̀sùn náà pé mo ní ìpele mẹ́ta láàyò lára ọ̀rọ̀ yìí tá a fi ṣe tá a mọ̀ ti òní báwo kò bá gbà wá àbò àtúmọ̀ ọ̀rọ̀ mi wá tí a tún gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ìpele àkọ́kọ́ ńlá ti ní ká parí òwe yìí ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. ìrókò ló jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. àti mú ìpele àkọ́kọ́ wá báwọn mo lérò pé ìdáhùn yẹn ó yé wa ẹ jẹ́ kí n ká ṣe bá a ti ń ṣe kí n bá wa kọ́ ẹ jẹ́ n bá wa kọ́ kí ó lè yé wa torí àwa tí bóyá a fẹ́ lo kíkọ yẹn a lè fẹ́ lo kíkọ yẹn ìrókò jọba igi gbogbo sí igbó àràbà ibà àmì yẹn kọ́ dòdòdó ní àràbà àràbà jọba igi gbogbo sọ́dàn mídò sọ́dàn àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kí wá ní o ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. ẹ ṣeun bí òwe yẹn bó ti lọ nìyẹn mo kí ọba àṣà ẹ káàbọ̀ aṣíwájú Moses Ìṣọ̀lá Ọmọgbọ́láhàn Ògúnkọrúrù ọba aláṣàmúyè tìlú àṣàmúyè tíá nílùú èdè àti àṣà Yorùbá lóyìn ládùn mo kí ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ fún ti ọjọ́ tòní bẹ́ẹ̀ náà ni mo kí àáfàá mi ṣéwù mi tó pamọ́ Murtado Saheed mo kí yín o gbogbo kẹ́lìmọ́tù ìyàlìhúyà nǹkan o kẹ́lìmọ́tù lá ìyàlìhúyà ṣàlàfíà ni a kú pamọ́ ọdún ayọ̀ láṣẹ ẹ ṣeun o mo dúpẹ́ ẹ kú ìfẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe a ti mú ìpele àkọ́kọ́ wá o a sì ti mú ìdáhùn rẹ̀ wá wípé ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Ó yá ẹ já tẹ̀síwájú ká mọ̀ lọ sí ìpele ẹlẹ́ẹ̀kejì mo kí ààrẹ akéwì káàkiri gbogbo àgbáyé Ọ̀túnba Abíọ́lá Adùngbẹ́nímọ̀ bàbá àlífà ilé Adùngbẹ́nímọ̀ mọ́gàjì ilé Adùngbẹ́nímọ̀ ẹ̀yìn nìkan náà la fi gbogbo ẹ̀ fún Ọlọ́run jàre yín pẹ́ ẹ ṣeun bàbá ẹ káàbọ̀ sórí ètò ìpele àkọ́kọ́ gẹ́gẹ́ mo ti sọ àti mo wá àti yanjú ẹ̀ ìrókò jọba igi gbogbo sígbó ìparí ẹ̀ ní wípé àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú wọn
ó yá ìpele ẹlẹ́ẹ̀kejì lára òwe yìí lára ọ̀rọ̀ yìí tí àwọn bàbá wa tí wọ́n máa ń lò òun náà ni wípé ọ̀dà yẹ́rìí wípé mo kí bàbá wa o bàbá àgbà olóyè láti gbogbo ìlú àlà nípínlẹ̀ Ọ̀ṣun láti gbogbo ìlú àlà nípínlẹ̀ Ọ̀ṣun bàbá wa onífun àlà ń kọ́ ẹ bá kí kábíyèsí sórí àpèrè o olóyè Gani Usman bàbá mo kí yín o ọjọ́ òní tìyín àwọn bàbá wa látinú inú ìlú àṣàmúyẹ nìyẹn mo kí yín púpọ̀ àbúrò mi dáadáa MC ológo àrà ògo yẹn lágbára Ọlọ́run yóò dirú yóò dìgbà fún ọ kò ní wọ mí o ìràwọ̀ rẹ ò ní wọ ọ̀kùn agbára Olódùmarè ó rí lo yóò bí gbogbo tó fẹ́ ní dáadáa fún ọ láyé rẹ bàbá àlífà ọlá Ọlọ́run náà ní gbogbo ẹ̀ àti fẹ́ tọ́lọ́ ní sí ọ̀rẹ́ rẹ̀ kan ṣoṣo ó ń ṣe ńlá níbi wa Muhammad àwọn tá a ṣiṣẹ́ ń wọlé ọ̀rọ̀ àwọn àgbà tá à ń gbéyẹ̀wò tí à ń mú àwọn ìbéèrè tá à ń mọ̀ lára rẹ̀ òun náà ni ìrókò jọba igi gbogbo sígbó àti parí rẹ̀ wípé àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú wọn ẹ já wa lọ síbi ìbéèrè tá à ń mọ̀ ẹlẹ́ẹ̀kejì lára òwe yìí kí ni ìbéèrè tá à ń mọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí kí ni ó sọ òun náà ni wípé kí ni à ń pè ní igbó ìyàtọ̀ wo ló wà láàrin igbó àti ọ̀dàn olùpàlàyé mi yẹn ti yé ìbéèrè kan ni tá a bá ti sọ ìyàtọ̀ tó wà láàrin igbó àti ọ̀dàn àti sọ tí igbó jẹ́ náà nìyẹn kì í ṣe igbó tí àwọn ìgboro máa ń fà ni mo sọ torí igbó ìyàtọ̀ wo ní bẹ láàrin igbó àti ọ̀dàn ọmọlé fi sáyọ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ ọkùnrin gbọ̀ngbọ̀ràn bí òmìnirin àgùntàsọ lọ ọkùnrin mo kí yín o asọ́là asọ́gbáyé fún gbogbo pèdèpèdè mo kí yín pọ̀ ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ fún ti ọjọ́ tòní ìbéèrè lẹ́ẹ̀kejì mo ti mú wá ó yá o tá a mọ̀ o èmi mọ̀ o ẹ̀ ń bá mọ̀ kó nawọ́ ẹ̀ ń bá mọ̀ kó sọ ọ́ ìbéèrè náà ni wípé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin igbó àti ọ̀dàn ó yá o ẹ̀yin àgbà tí ń bẹ lóde ilẹ̀ yìí ó yá o ẹ bá wa mú ìdáhùn tá a mọ̀ ìwá o ìyàtọ̀ wo ní ń bẹ láàrin igbó àti ọ̀dàn ó yá o mò ń retí o ẹ jẹ́ á máa kọ́ o ẹ jẹ́ á máa kọ ìdáhùn wa o ẹ jẹ́ kí á máa kọ ìdáhùn wa ó yá in tí irú ìbéèrè báyìí tí fi máa ń dùn mọ́ mi ni pé tá a bá gbìyànjú láti dáhùn rẹ̀ onírúurú nǹkan làwọn èèyàn ó kọ bẹ́ẹ̀ ni tí a sì rí onírúurú nǹkan tí a rí mú ń bẹ̀ tí ẹ mọ̀ pé ẹni mọ̀ yóò mọ̀ yìí ìlú gángan sì ni ọ̀rọ̀ tó bá ti gba pé kóníkálukú wí àwíjàre rẹ̀ tó bá ti wà debating tẹ́ bá pè lọ́dọ̀ yẹn lè bòbú tó bá ti gba pé kóníkálukú wí àwíjàre tiẹ̀ ṣe mọ̀ pé tó bá kọjú sẹ́nìkan àmọ́ kọ̀yìn sẹ́lómi kóníkálukú ó sì mọ mú ìròrí tiẹ̀ yóò mọ̀ mú wá ìyàtọ̀ oníbẹ̀ láàrin igbó àti ọ̀dàn ṣe pé nínú òwe yìí igbó jẹyọ ń bẹ ọ̀dàn jẹyọ wípé ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ẹ̀já kí wá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin igbó àti ọ̀dàn ká tó wá mọ́ lọ síbi ìpele ẹlẹ́ẹ̀kẹta tá a ti mú tá a mọ̀ ìbéèrè tá a mọ̀ kẹta wá lára ọ̀rọ̀ tá a ń gbéyẹ̀wò lọ́jọ́ tòní tó sọ wípé ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn ó yá mò ń retí o ẹ mú ìdáhùn yín wá o ìyàtọ̀ wo ní bẹ láàrin igbó àti ọ̀dàn àwa tí a bá rò pé Yorùbá yìí kò rọ àfẹ́ràn láti máa tẹ Yorùbá ìyẹn kẹ̀kọ́ síbẹ̀ yìí pé ẹ gbé mi wọlé mo fẹ́ fẹnu mi sọ a sì gbé yín wọlé níbi kámẹ́rà a gbé yín wọlé lókè ẹ sì fẹnu ara yín ẹ fi sọ ẹ fẹnu ara yín sọ ìdáhùn àǹfààní ẹ̀ wà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ẹ má jẹ́ kí a gbàgbé ẹ jẹ́ ká gbìyànjú láti tẹ̀lé wa ní gbogbo àwọn ojúpò wa pàápàá jùlọ ojúpò wa tí a ṣẹ̀ṣẹ̀ bí tó jẹ́ ọmọ tuntun òun náà ni Wàwo TV Ipa Ọgbọ́n ẹ dákun ẹ lọ bá ń láìkì péjì yẹn ẹ lọ bá ń fọ́lò rẹ̀ mo bẹ̀bẹ̀ ní ìṣàkọ́ torí pé ẹ̀yin wà ń bẹ̀ ni la ṣe ń tranga o la ṣe ń fakọ́ sí la ṣe ń dẹ́mọ̀ bàbá mi olóyè Gani Usman wọ́n ní igbó dí púpọ̀ tó ṣòro wọ̀ wọ́n ní àmọ́ ọ̀dàn wọ́n ní ọ̀dàn mọ́ wọ́n ti dáná sun ó sì mọ́ kedere ọ̀dàn mọ́ kedere ẹ ṣeun àgbà ò ní tán lórílẹ̀ o
ẹnìkan ti mú dáhùn wá. I am classic malam Oríyọmí ṣàlàáfíà ni avali ẹ káàbọ̀ ẹ ṣeun yóò mọ̀ gbà ṣíṣe. Bàbá mi Olúwadáre Túndé Adésọjí jùlówó ọmọ Yorùbá Ìbàdàn to be precise. Bẹ́ẹ̀ ẹrú kàkọ́ ní bá mi àbí ṣé mo gbà á. Wọ́n ní aginjù ní ọ̀dàn tí àwọn ẹranko ńláńlá ń gbé ṣùgbọ́n igbó kò kún tó ọ̀dàn àwọn ẹranko kéékèèké ló máa ń wà níbẹ̀. Ṣé bẹ́ẹ̀ lórí ṣá? Ṣé bẹ́ẹ̀ lórí? Bàbá mi ẹ ti gbé síra wọn o ẹ ti gbé síra wọn o kó wọ́n dàbí ìgbà tí ẹ ti gbé síra wọn o ẹ ti gbé síra wọn o. MC Ológo Àrà kò ní bàjẹ́ ó yá ọ̀dà kò sí wàhálà ẹ mọ̀ ti jẹun bàbá wa olóyè láti ìlú láti Onífọ̀n Àlà lọ́hùn bàbá ti mú ìdáhùn tí wọ́n wá onímọ̀ kà sí wa létí lẹ́ẹ̀kan wọ́n ní igbó ó dí púpọ̀ ó ṣòro wọ̀ ọ̀dàn mọ́ nítawọn náà fi parí ọ̀ ni pé wọ́n ti dáná sun ó sì mọ́ kedere ọ̀dà. Olúwadáre Túndé Adésọjí bàbá mi wọ́n ní aginjù ní ọ̀dàn tí àwọn ẹranko ńláńlá ń gbé ṣùgbọ́n igbó kò kún tó ọ̀dàn àwọn ẹranko kéékèèké ló máa ń wà níbẹ̀. Ṣé bẹ́ẹ̀ lórí? Ó yá o tá mọ̀ o èmi mọ̀ o ẹ̀ ń bá mọ̀ kó nawọ́ o ẹ̀ ń bá mọ̀ kó sọ o. Kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin igbó àti ọ̀dàn? Àkókò tí ń lọ lórí ìyẹn náà bóyá kí ẹja fi ìṣẹ́jú mẹ́rin ká fi ìṣẹ́jú mẹ́rin sí yẹn náà ẹja fi ìṣẹ́jú mẹ́rin sí ká fi retí ìdáhùn. Àwọn bàbá wa méjì wọ́n ti bá mú ìdáhùn bàbá wa olóyè Onífọ̀n Àlà wọ́n mú dáhùn tí wọ́n wá. Bákan náà ni bàbá mi Túndé Adésọjí àwọn náà mú dáhùn somebody náà ti tẹ nǹkan kan wọ́n ní a lè pe igbó ní aginjù nígbà tí ọ̀dàn jẹ́ aṣálẹ̀ ẹ ṣeun gbà ọ̀yá àwa tí a jẹ́ akẹgbẹ́ mi ẹjá náà sọ̀rọ̀ ẹ mẹ́jà dáhùn bàbá wa nìkan dáhùn àti ẹ̀rọ àwọn obìnrin kí wọ́n sọ̀rọ̀ kí ló dé abilékọ Arífálò abilékọ Ọmọ́tọ́lá ó yá ẹ̀yin náà mú dáhùn wá ẹ sọ̀rọ̀ ó di àwọn bàbá wa mẹ́ta ni wọ́n ti sọ̀rọ̀ báyìí bàbá wa Abẹ́ Adédèjì somebody wọ́n ní a lè pe igbó ní aginjù nígbà tí ọ̀dàn jẹ́ aṣálẹ̀. Ó kù ìṣẹ́jú mẹ́ta tá a fi kù ní ìṣẹ́jú mẹ́ta tí a fi kù ní ìpele tá a ti mú ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wá ìbéèrè táàmù ẹlẹ́ẹ̀kejì látara ọ̀rọ̀ tá à ń gbé yẹ̀wò tá a pè ní ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ìyàtọ̀ wo ló wà láàrin igbó àti ọ̀dàn. Ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Bí àwọn bàbá wa bí wọ́n ti ń lo ọ̀rọ̀ yẹn ní odidi nu àti parí ẹ̀ ìpele ẹlẹ́ẹ̀kejì láti àtimúbèrè tá a mọ̀ ẹlẹ́ẹ̀kejì wá òní pé kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin igbó àti ọ̀dàn. Ọmọọba Ògo Àlàó mo kí yín o àgbà pèdèpèdè mo kí yín ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ láti inú àká Ipa Ọgbọ́n series ẹ káàbọ̀ yín tá à ń jẹ lọ́wọ́ tẹ́ ẹ bá wa lẹ́nu ẹ̀yin náà ẹ bá wa bùkèlè kan sí kejì o ẹ gbọ́ bàbá ìyàtọ̀ wo ní ń bẹ láàrin igbó àti ọ̀dàn. Ẹ jẹ́ á fi ìdáhùn wá síbẹ̀ o ní ìpele yẹn ó kù ìṣẹ́jú méjì. Abilékọ Zainab Arífálò Àkúrẹ́ ní igbó ní aginjù tí ọdẹ ti lè dẹ fún ẹran ọ̀dàn ní ilẹ̀ tí ó fẹ̀ gan-an fún oko dídá. òkè ó dà ṣe rí pé mo sọ pé irú àwọn ìbéèrè báyìí ó máa ń jẹ́ kí a ní oríṣiríṣi ìròrí àti ìdájọ́ diverse opinion àwọn èèyàn ó sọ oríṣiríṣi nǹkan ṣe rí pé a ti ń rí oríṣiríṣi ọ̀rọ̀ mú jáde láti ibi nǹkan tí àwọn èèyàn sọ èmi sọ pé ẹnìkan gbà ẹnì sọ pé ẹnìkan ṣì nígbà táwọn kò bá tó èmi náà ó sọ tí mọ̀mọ̀ nípa ẹ̀ ní tí wádìí mi sọ táwọn àgbàlagbà sọ oníkálukú àmọ́ pé mo gbà ó kù síbí ìgbà tán mo kí big sis mi dáadáa sweet sis she's always beautiful all the time always lovely all the time Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà Ọlásùnbọ̀ aya bàbá mi Àtàndá ṣàlàfíà lẹ́wà gbogbo ìlú ọba ń kọ́ ẹ bá ń dé Buckingham Palace ẹ bá ń kí wọn o ẹ bá ń kí kíngì o ẹ ṣe mo dúpẹ́ káàbọ̀ sórí ètò tá a mọ̀
ní ọjọ́ tòní. Fáfáni àti àṣẹ ń wọlé ọ̀rọ̀ àwọn bàbá wa tá à ń gbé yẹ̀wò òun náà ni ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, àmọ́ ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Bọ́rọ̀ yẹn ti lọ lódìdí nu. Kí wá ní ìyàtọ̀ tí ń bẹ láàrin igbó àti ọ̀dàn? Àkókò yẹn ti tó, ìṣẹ́jú mẹ́rin yẹn tá a fi kún yẹn ó ti tó. Mo kí gbogbo àwa tí a ti dá sí i látòrí abilékọ Zainab Arífálò Akórèdé wípé tí wọ́n dáwọn ní igbó ní aginjù tí ọdẹ ti lè dẹ fún ẹran. Ọ̀dàn ní ọ̀dàn ní ilẹ̀ tí ó fẹ̀ gan fún oko dídá. Nígbà tí bàbá wa Abẹ́ Adédèjì Somebody tí àwọn sọ wípé a lè pe igbó ní aginjù nígbà tí ọ̀dàn jẹ́ aṣálẹ̀. Bàbá mi Olúwadáre Túndé Adésọjí ní aginjù ní ọ̀dàn tí àwọn ẹranko ńláńlá ń gbé, ṣùgbọ́n igbó kò kún tó ọ̀dàn, àwọn ẹranko kéékèèké ló máa ń wà níbẹ̀. Bàbá wa olóyè onífun àlà Usman Ganiyu wọ́n ní igbó dí púpọ̀ tó ṣòro wọ̀, ọ̀dàn mọ́ tí wọ́n ti dáná sun ó sì mọ́ kedere. I am classic Malam Oríyọmí ní igbó níbi tí àwọn ewé àti àwọn ẹranko kéékèèké, nígbà tí ọ̀dàn jẹ́ aginjù tí àwọn ẹranko ńláńlá wà. Ẹ ṣé, inú mi dùn, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ àti àwọn tá a sì fẹ́ kọ ìdáhùn náà bóyá ọwọ́ wa dí. Bàbá mi Ganiyu Usman onífun àlà ti àlà ní ìpínlẹ̀ Kwara ni ò kì í ṣe Ọ̀ṣun. Mi ń sọ Ọ̀ṣun, mi ń sọ Ọ̀ṣun rárá. Bóyá ibòmíì wá wà, bóyá fún àlà kan wà lọ́ṣun, àmì mi ò tí ì dákọ̀ Ọ̀ṣun, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ ṣeun fún àlàyé, ẹ ṣeun. Kí wá ní àwọn àgbà sọ nípa igbó àti ọ̀dàn? Gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe sọ àti táwọn ti rí táwọn èèyàn tó ti sọ ń bì náà, igbó ni aginjù tó ó dí gan, kò rọrùn fún yàn. Kò sí tẹ́ ẹ bá wọnú igbó tó jẹ́ igbó, ẹ mọ̀ pé ẹ wọ bìkan, ẹ nílò àdá láti la ọ̀nà kẹ́ lè kọjá, bẹ́ẹ̀ kọ́ ẹ fara kó oríṣiríṣi nǹkan. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń rí, wọ́n ti bá mi share rẹ̀. Big Sis Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà Ọlásùnbọ̀, ẹ dákun gba yòókù ní ẹ má jẹ́ gbàgbé láti share rẹ̀. Ẹ jẹ́ aṣalábàápín rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n láǹfààní àti mọ̀ pé táàmù ń lọ lọ́wọ́. Ẹ jẹ́ share rẹ̀. Ẹlòmíì ó rí notification tó bá rí pọ́ rẹ̀ ń wà ń bẹ̀, ó náà torí ẹ̀ yóò wà darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ share rẹ̀. Ẹ ṣeun. Ìránṣẹ́ Ọlọ́run Ajíbóyè Kẹ́hìndé Emmanuel, mo kí yín o. Auction Kenny, ẹ káàbọ̀ sórí ètò Tá a Mọ̀. Gẹ́gẹ́ bí a ti bá ọ̀rọ̀ yẹn bọ̀, ní tí àwọn àgbà sọ ni pé igbó ó jẹ́ aginjù tó dí púpọ̀. Àwọn ẹranko ńláńlá wọn máa ń bẹ igi kún ibẹ̀ ó sì díjú. Tí igbó bá wà lọ́ọ̀kan báyìí, ẹ lè rí náà rí ibòmíì. Igbó tó wà wájú yẹn nìkan náà lẹ́mọ̀, torí pé ó dí, kò ní fún yín ní ààyè láti rí ọ̀ọ́kán. Ṣàlàyé mi yẹn ń yé wa? Gẹ́gẹ́ bí tí ìwádìí sọ tẹ́yìn àgbàlagbà tẹ́ fi sí wa lẹ́nu nípa aginjù. Àmọ́ ọ̀dàn jẹ́ ibi tó tẹ́ lọ, ó tẹ́ bá wà ń bì, ẹ mọ̀ wo ibi tó jìnnà réréréréré. Ìgbà yẹn gan ni àlọ́ wípé ẹyẹ tí fo gba igi, ìgbà yẹn lójú yín ò lè fo igba igi, tó jẹ́ pé ẹ mọ̀ wo ibi tó jìnnà. A lè sọ pé ó súnmọ́ aṣálẹ̀, a lè sọ bẹ́ẹ̀ pé ó súnmọ́ aṣálẹ̀, ṣùgbọ́n a tún lè pè ní aṣálẹ̀ tán, torí ní ọ̀dàn gẹ́gẹ́ bí abilékọ Arífálò ṣe sọ, wọn a sì máa dáko sí ọ̀dàn. Àmọ́ ìyàtọ̀ bẹ̀ ni pé òun kì í díjú bíi kíni o, kì í díjú bíi igbó, kì í díjú bíi igbó. Òun èèyàn lè máa wo ọ̀nà tó jìn réréréréré láìsí igi àbí nǹkan kan tí ó di ìríran ẹni. Mo rò pé gbogbo wa, àwa tá a mú ìdáhùn wá, a ti mọ̀ bóyá a wà lójú ọ̀nà àbí ó kù díẹ̀ káàtó. Ó yá, ẹ já mọ́ lọ sí ìpele ẹlẹ́ẹ̀kẹta. Tá a mọ̀ lórí ọ̀rọ̀ yìí náà la ṣe wà. Pé mo sọ pé táwọn kò bá gbà wá, ó ṣeé ṣe ká tún mú ọ̀rọ̀ míì wá. Àmọ́ ẹ já jẹlé ìkúnná tán, kí ó tó di wípé a mú ọ̀rọ̀ míì wá. Ẹ
ẹ jẹ́ àjẹkúnná tán ká tó mú ọ̀rọ̀ mi wá. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wọlé máa bá mi share o. Kindly share, comment, like. Ẹ dákun ẹ bá ń share rẹ̀ pín pẹ̀lẹ́ lómi, ẹ tẹ àmì ìfẹ́, ẹ sì kọ ọ̀rọ̀ síbẹ̀ láti jẹ́ ká mọ̀ pé ẹ wà pẹ̀lú wa, ẹ̀yin náà darapọ̀ mọ́ wa. Ìpele ẹlẹ́ẹ̀kẹta tá a ti mọ mú ìbéèrè tá a mọ̀ kẹta wá lára ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò lọ́jọ́ tòní, ó ní wípé wọ́n ní ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Ó yá o, mo mọ̀ pé gbogbo alágbà ìbéèrè yìí. Ó yá, kí wá ní àgbà igi gan-an o? Kí àwọn bàbá wa ń pè ní àgbà igi? Kí ni àwọn bàbá wa, kí ni wọ́n ń pè ní àgbà igi? Kí ni wọ́n ń pè ní àgbà igi? Kí ni wọ́n ń pè ní àgbà igi? Ìbéèrè táwọn ẹlẹ́ẹ̀kẹta ni lára ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lónìí tó ó sọ wípé ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, ṣùgbọ́n kò sí àgbà igi nínú gbogbo wọn. Ó yá, kí ni àwọn bàbá wa, kí ni wọ́n ń pè ní àgbà igi? Ẹ má jà gbàgbé o wípé a lè darapọ̀ mọ́ àwọn ojúpò ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo lójúpò Facebook profile tí a fi ń mú ètò yìí wá. Ẹ jẹ́ ká lọ follow ẹ̀, ẹ jẹ́ kí a lọ like ẹ̀. Báyìí àti send request bá wà ká send ẹ̀, màá accept ẹ̀. Bákan náà mo fẹ́ dúpẹ́ púpọ̀, mo fẹ́ fẹ̀mí ìmoore hàn lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí mo kéde fún wa pé ká lọ darapọ̀ mọ́ mi ní ojúpò TikTok níjẹjọ tá a sì lọ ṣe bẹ́ẹ̀ lójú ọgán. Olódùmarè ó mọ̀ gbọ́ tẹ̀yin náà o, bí bá ti ń pè ní ó mọ̀ dá mo dúpẹ́ o. Ẹ dákun ẹjá tún ṣe bẹ́ẹ̀, àwọn tá a bá ti darapọ̀ mọ́ wa ní ojúpò TikTok ti olólùfẹ́ yín Mr. Ayédùn Àríàfù Aṣọ́nà, ẹ dákun ẹjá lọ ṣe bẹ́ẹ̀. Wáwo TV, tá bá ti tẹ Wáwo TV, tá bá ti tẹ yóò gbé wá, a sì láǹfààní àti follow. Ẹ jẹ́ á follow, ẹ jẹ́ ká like, ẹ dákun. Ẹ pé mo ti sọ fún wa lójú ọgán tí ó bá ti pé 1000 kan tó lé tá a ti láǹfààní àti ṣe live tá a mọ̀ wa TikTok lágbé lọ. Ẹ̀yin náà sì rí pé a máa gbádùn ẹ̀ dáadáa, yóò dùn yùn gbà, yóò rọrùn fáwa tá a bá mú ìdáhùn wa láti tètè máa rí èèyàn fún wa ní ẹ̀bùn dáadáa. So ẹ jẹ́ ká gbìyànjú, ẹ dákun ẹ jẹ́ kí a lọ follow wa, kí a lọ like TikTok account wa, Wáwo TV, small letter lẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀, Wáwo TV ẹ̀kọ́ papọ̀ ni àti Wáwo TV yóò dẹ̀ gbé wá, yóò gbé wá, dákun follow wa ní TikTok. Bákan náà YouTube wa ó wà ńbẹ̀ tí ń retí wa pé ká lọ subscribe síbẹ̀, Wáwo TV, Wáwo TV, WOO space TV, lẹ́tà ńlá lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀, ojúpò YouTube wa nìyẹn. Dákun ẹ jẹ́ kí a lọ darapọ̀ mọ́. Ìbéèrè tá a mú wá ẹ̀yìn tí ìráwọn ẹ̀gbọ́n dáhùn, mo ń retí ìdáhùn náà ni àwọn ìkéde tí mo mú wá fún wa yẹn o. Ipe kí ni àwọn bàbá wa, kí ni wọ́n ń pè ní àgbà igi? Ṣẹ̀pá sọ pé ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, ṣùgbọ́n nínú gbogbo wọn kò sí àgbà igi. Kí wá ni àwọn bàbá wa ń pè ní àgbà igi? Ẹ ṣeun Big Sis, Bọ́lá Chitu Sherifa Ọlásùnbọ̀, ẹ ṣe àwọn ọ̀rọ̀ ìwúrí yín ó máa ń jẹ́ epo sínú mọ́tò wa láti jẹ́ kí a tún lè bọ̀ bá a lọ ká máa tẹ̀síwájú. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, ẹ ṣeun. Ojúpò YouTube wa yẹn òun náà ń retí ìkúnlọ́wọ́ wa. Abilékọ Zainab Arífálò Àkòrí wọn ní igi ọ̀pẹ ìní àgbà igi òde ní. Ó yá o, kí ni Yorùbá ń pè ní àgbà igi? Kí làwọn bàbá wa ń pè ní àgbà igi? Mo ń retí wa o. Ojúpò YouTube wa yẹn ń retí ìkúnlọ́wọ́ yín. Ẹ dákun ẹ bá subscribe síbẹ̀, Wáwo TV náà ni ní ojúpò YouTube. Ẹ lọ YouTube ẹ subscribe síbẹ̀, kì í jẹ data, kò ní jáwó yín. Ẹ bá wa subscribe síbẹ̀, ẹ dákun. Bàbá mi Abbey Adédèjì Somebody wọ́n ní ewúro ni àgbà igi. Ó di méjì. MC Ológo Àrà àwọn náà ní igi ewúro làgbà igi. Àwọn celebrity rèé o, Títí oníròyìn rèé o, àbúrò mi dáadáa Nọ̀bísà Àkàndé Títí Láyọ̀, àǹtí Títí ń ròyìn gẹ́rẹ́gẹ́. Ẹ ṣeun o, ẹ káàbọ̀ sórí ètò tá a mọ̀ fún ti ọjọ́ tòní. Ìbéèrè tá a mọ̀ kẹta tí ó ń lọ lọ́wọ́ náà ni pé kí ni Yorùbá ń pè ní àgbà igi? Látara ọ̀rọ̀ tá à ń gbéyẹ̀wò lónìí tó sọ wípé ìrókò jọba igi gbogbo sígbó, àràbá jọba igi gbogbo sọ́dàn, ṣùgbọ́n nínú gbogbo wọn kò sí àgbà igi ńbẹ̀. Kí wá ni àgbà igi? Àwọn èèyàn ti mú ìdáhùn wá. Zainab Arífálò Àkòrédé ní igi ọ̀pẹ, Abbey Adédèjì wọ́n ní ewúro ní àgbà igi, MC Ológo Àrà àbúrò mi dáadáa láti ilẹ̀ Ìbàdàn òun ní igi ewúro. Ó yá o,
mo ń retí ìdáhùn láti ọ̀dọ̀ àwọn èèyàn tí ó kù náà. Ọ̀dà ẹ̀já fìṣẹ́ ok wọ́n ní ká fi ìṣẹ́jú mẹ́fà kún kó lè kú sí ojú ẹ̀. Ó kù ìṣẹ́jú mẹ́fà ká fi retí ìdáhùn ká wá lè pajú gbogbo ẹ̀ dé. Mo ti ní táàyè bá gbà wá á mú ọ̀rọ̀ kan sí wá àmọ̀rọ̀ kan sí wá àmọ̀rọ̀ kan sí wá àmọ̀rọ̀ kan sí wá. Ọpẹ́yẹmí Àjàdí Ọpẹ́yẹmí Àjàdí ṣàlàfíà ni ẹ̀kọ́ lẹ́wà bó ni gbogbo nǹkan kú ìpamọ́ ọdún iléyá. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú fẹ́. Ó yá ajá mú ìdáhùn wa o. Kí ni Yorùbá kí ni wọ́n ń pè ní àgbà igi? Àǹtí mi ní igi ewúro ni. Ẹ ṣeun ó yá ó kù bí ìṣẹ́jú 5 báyìí ká tá fi kúrò ní ìpele tá ti ń gba ìdáhùn wọlé fún ìbéèrè tá mọ̀ kẹta. Ọpẹ́yẹmí Àjàdí wọ́n ní igi ńlá òkè pé kìíní ikú igi ńlá botanical name Okobaukwa ó ti dá àwọn Greek ti ṣàánú àwọn àti botanical name ṣingọ́ọ̀mù ni wọ́n jọlẹ̀ pọ̀ mọ́ra wọn bí ike tó yọmọ gi nínú àrò ni. Ọpẹ́yẹmí Àjàdí ẹ̀kọ́ lẹ́wà wọ́n ní igi ńlá lè mímú o. Ẹ ṣeun wọ́n ní igi ńlá òun ni àgbà igi. Ẹ ṣeun a sì ń gba ìdáhùn wọlé ó kù ìṣẹ́jú 4 a sì ń gba ìdáhùn wọlé. Bá a ṣe wọlé náà ẹja máa share ètò yẹn bá a ṣe ń share rẹ̀ ká máa comment ká dẹ̀ máa fìfẹ́ hàn. Gẹ́gẹ́ bí mo ti ń kéde lọ fún wa ẹ jẹ́ ká lọ sí ojúpọ̀ YouTube wa Wáwo TV ẹ dákun ẹ jẹ́ á subscribe. Tá bá dẹ̀ ti subscribe síbẹ̀ ká gbìyànjú ká bá wa wo àwọn fídíò wa tí ó wà ńbẹ̀ ká bá wa wo àwọn fídíò yẹn. Níta bá rí ńbẹ̀ ẹ jẹ́ á comment ká sọ fún wa pé ká ṣe báyìí ká fi nǹkan báyìí kún ká yọ nǹkan báyìí kúrò. Ẹ sì mọ̀ pé ẹni tí máa tẹ́tí gbọ́n tí ẹ̀yin olólùfẹ́ rẹ̀ bá sọ òun náà ni a jẹ́. Bákan náà àwọn pages wa ní Facebook a ní Wáwo TV bẹ́ẹ̀ náà la ní Wáwo TV Ipa Ọgbọ́n page wa náà ní méjèèjì bá wa darapọ̀ mọ́. Ojúpọ̀ Instagram àti Wáwo TV náà ni darapọ̀ mọ́ wa ń bẹ̀ follow wa ń bẹ̀. TikTok mo ti sọ yẹn lẹ́ẹ̀kan àti Wáwo TV ẹ dákun ẹ já tètè lọ darapọ̀ mọ́ ojúpọ̀ TikTok yẹn kó lè jẹ́ pé ibẹ̀ lágbè tá a mọ̀ lọ ṣe pé mo ti sọ fún wa pé ibẹ̀ lágbè tá a mọ̀ lọ tá a ti máa ṣe live and direct bá a ṣe ń ṣe lójúpọ̀ Facebook yìí. Bákan náà X handle Wáwo TV náà ni gbogbo bí tẹ́ ẹ bá fẹ́ wá wá sí pátá Wáwo TV ni yàtọ̀ sí Facebook profile tí à ń lò tàbí stream lọ́wọ́ ẹ̀ ìyẹn nìkan torí pé ó jẹ́ profile wọn gbà ká fi TV ká fi sí nígbà tá à ń create ẹ̀ so ìdí nìyẹn tó jẹ́ pé òun nìkan ni Wáwo ṣùgbọ́n gba àwọn yòókù òun ló ní TV gbogbo ló ní TV ṣeun. Ó kù bí ìṣẹ́jú 3 mo sì ń retí ìdáhùn mo retí èsì. Abilékọ Zainab Arífálò Àkòrèdé àwọn ni wọ́n kọ́kọ́ mú ìdáhùn àwọn ní igi ọ̀pẹ. Bàbá wa Abíyì Adédèjì wọ́n ní ewúro ní àgbà igi. MC Ológo Àrà náà ní igi ewúro ni. Nàbísà ẹ ṣeun. Ọpẹ́yẹmí Àjàdí àwọn ní igi ńlá ni o igi ńlá làwọn mú. Àǹtí mi Bọ́lájí Ṣítù Ṣẹ̀rífà wọ́n ní igi ewúro ni. Sadiq Káyọ̀dé Yusuf Sky Unlimited ẹ ṣeun àwọn àgbà ẹgbẹ́ àwọn òpómúlérò àṣànù láti inú ìlú àṣàmóye ẹgbẹ́ èdè àti àṣà Yorùbá lóyin ládùn. Ó yá ẹ jẹ́ ká mú ìdáhùn wa bàbá mi ààrẹ Ṣẹ̀san Oníbodè ààrẹ Ṣẹ̀ṣe gbogbo ilẹ̀ Ṣakí tèdè gbogbo tí ń jó kí Ògùn mo kí yín bàbá o àbọ̀rọ̀ àbọ̀yè o àbọ̀yè bọ́ ṣiṣẹ́ o mo kí yín o ẹ ṣọlẹ̀pẹ́ o tí yín ò ju tàwọn aláṣekù yín lọ àsìkò ìpalẹ̀mọ́ ìgbàlejò ńlá nípínlẹ̀ Ọ̀yọ́ fún gbogbo tí ń jẹ́ ẹgbẹ́ akọ́mọlédè jákèjádò àgbáyé ìpàdé àpérò gbogbogbò ọlọ́dọọdún tí ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n gbàlejò rẹ̀ àkúrọ̀ kẹ́kẹ́ àkúmúra yóò ṣeé ṣe agbára lọ́wọ́ Olódùmarè. Ṣàkókò tí ó kù ìṣẹ́jú kan kí ni àwọn bàbá kí ni wọ́n ń pè ní àgbà igi ìbéèrè tá a mọ̀ tó ń lọ lọ́wọ́ nìyẹn látara ọ̀rọ̀ tá a gbéyẹ̀wò lónìí pé ìrókò jọba igi gbogbo sígbó àràbá jọba igi gbogbo sọ́dàn ṣùgbọ́n
kò sí àgbà igi nínú gbogbo wọn la fi wá sọ pé ọ̀dà kí wá ni wọ́n ń pè ní àgbà igi o kí ni wọ́n ń pè ní àgbà igi. Bàbá wa Gani Usman, bàbá wa olóyè láti ìlú Onífun láti ìlú Àlà nípínlẹ̀ Kwara, wọ́n ní gẹ́gẹ́ bí àwọn àgbà wọ́n ní ewúro làgbà igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro. bẹ́ẹ̀ ṣe mú un délẹ̀ yẹn ló jẹ́ pàtẹ́wọ́ fún yín o ló jẹ́ pàtẹ́wọ́ fún yín. Ó yá ó jà pé àkókò yẹn ti pé ẹ ṣeun. Gẹ́gẹ́ bí tí àwọn àgbàlagbà sọ ní táwọn bàbá wa tí wọ́n wí nínú ìwádìí nígbà tá a bèrè tá a tọ̀ wọ́n lọ, wọ́n ní ewúro ni Yorùbá ń pè ní àgbà igi. Ewúro làwọn bàbá wa ni wọ́n ń pè ní àgbà igi. Tẹ́ ẹ̀ bá gbàgbé wọ́n wá fi orin kan wọ́n fi tì í dì fún mi pé ayára fi wá aṣọ́nà tí ó ti gbàgbé orin tó sọ pé ewúro làgbà igi o, ewúro làgbà igi. Ẹ má bínú àfo orin rán mi ìlóhùn orin ẹ ṣàgbà bí n bá ti kọ, ẹ má bá ń fohùn tí tó dùn baritone voice yín, ẹ má bá fi tún kọ lọ́dọ̀ yín. Ewúro làgbà igi o, ewúro làgbà igi gbogbo ẹ bọ̀wọ̀ f'ewúro, ewúro làgbà igi. Ewúro òní àwọn bàbá wa ni wọ́n ń pè ní àgbà igi. Mo sì lérò pé kò sẹ́ni tí ò mọ igi ewúro ń bí, igi tó yẹ pé tó bá ráàyè òun náà mọ̀ gbalẹ̀ tí mọ́ fẹ̀ tí mọ́ tóbi dáadáa, àmọ́ kì í ṣe pé mọ́ tó àwọn igi ńláńlá o. Kì í sì kú bọ̀rọ̀ tó bá ti lè ráàyè dúró, kì í kú bọ̀rọ̀. Ewé orí ẹ̀, ewé ewúro, oríṣiríṣi ìwòsàn ara ìnà máa ń lò fún pé yẹn jẹ́ lásán oní tí ó ṣe. Wọ́n tẹ̀ sọ pé gbogbo tó bá ti korò tá a bá ti lè rọ́jú jẹ́ wọ́n ní ó níṣẹ́ tí ó ṣe lágọ̀ọ́ ara wa. Bí ewúro ṣe wá korò tó, mo rò pé tó jẹ́ àwọn bàbá wa pè lágbà igi náà nù. Adùn ní mọ́ gbẹ̀yìn rẹ̀, wọ́n sọ pé adùn ní gbẹ̀yìn ewúro. Bẹ́ẹ̀ já ẹ̀ka rẹ̀ bó ṣe po ara rẹ̀ lẹ́jẹ́, bó ṣe wí ara rẹ̀ lẹ́jẹ́, ẹ mú mi sí o, lẹ́yìn tẹ́ bá ti jẹ́ yálà ẹ tú, tẹ́ bá ti di pé ẹ ń padà gbé itọ́ mi lọ́nà fún yín, dídùn ni ọmọ mú wá. Ẹ wò ó lágbára lọ́wọ́ Olódùmarè, gbogbo ohun tí ẹnì kọ̀ọ̀kan tá à ń kojú báyìí tá a sì ń retí kádùn ó gbẹ̀yìn rẹ̀, ohun tá à ń dáwọ́lé tá a fẹ́ kó yọrí síbi ìdùnnú àtayọ̀, kò ní yọrí sí ẹkún o, kò ní yọrí sí òṣè. Lágbára Ọlọ́run adùn tí gbẹ̀yìn ewúro ni ó gbẹ̀yìn gbogbo àdáwọ́lé àti àdọ́kàntẹ ẹnì kọ̀ọ̀kan wa. Lágbára lọ́wọ́ ọba tí ó ní wá. Ewúro làgbà igi o. Ó yá ìṣẹ́jú 8 ló kù tá a fi dìde lórí ètò. Ọya ẹja ṣe báyìí. Ẹ pé mo ti ṣèlérí fún wa wípé bí àkókò wa bá ṣẹ́kù rẹ̀ gbé ìjẹ́jọ́ àkókò wa yẹn ò ṣẹ́kù, kò jẹ́ ká lè mú ọ̀rọ̀ mi ìgbéyẹ̀wò. Bákòókò wa bá kù á tún mọ́rọ̀ mi wá. Nígbà tákòókò wa sì ti kù, wọ́n bá ìṣẹ́jú eléyìí tí ó kù yẹn, mo wá lè mọ́ mú ìdáhùn wa o. Pé ìdáhùn tí yẹn nìkan lẹ́ẹ̀kan mú wa tó bá dijọ́ mẹ́jọ ibẹ̀ láwà gbà wọlé, àwa mú ìdáhùn tọ̀dọ̀ mi tí ìwádìí tó sọ lórí ẹ̀ wá. À ń wá kí là ń wá? À ń wá ọba kan nílẹ̀ Yorùbá. Ọba yìí ó ń bá òòṣà, ó ń bá jẹ́ orúkọ òòṣà ó ní ọba yìí ń jẹ́. Ọya o ẹ bá ń wá jáde, ọba wo ni mò ń wá? Tá a mọ̀ o, èmi mọ̀ o, ẹ bá mọ̀ kó nawọ́ o, ẹni bá nawọ́ kó sọ o. Ọba kan wà nílẹ̀ Yorùbá tó ń bá òòṣà jẹ́ orúkọ. Ọba wo ni o? Ọya o ẹ bá mọ̀ kó bá ń wá jáde o. À ń wá ọba tó ń bá òòṣà jẹ́ orúkọ nílẹ̀ Yorùbá. Ọya o ẹja mú dáhùn wa o, mo ń retí ìdáhùn wa o. Bá a ṣe ń wọlé yẹn má gbàgbé ẹ jẹ́ ká share program yìí, ká share kí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ wa, àwọn olùkọ́ àti àwọn ká lè jọ jàǹfààní ẹ̀ fún ìdàgbàsókè ìgbélárugẹ àṣà àti ìṣe wa. MC Ológo Àrà wọ́n ní ọba àrìṣà ọba àrìṣà ọ̀dà ẹ ṣeun. Ó yá ẹja máa mú ìdáhùn wa o. À ń wá ọba kan tó ń bá òòṣà jókòó nílẹ̀ Yorùbá. Ọba wo ni, kí ló kọ ọba yìí? Ó yá àti ìwé kílódé wá dán bojú, kílódé kò ní ìdá dán bojú wa. Àwọn ní Ọ̀ọ̀nìrìṣà, wọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ wò kí
ayédèyí tó fẹ́ ṣe yóò dáa tó wá lódìjọ́ mẹ́jọ kó tó sọ ìdáhùn ẹja mọ́ mú wá bá wọn nígbò bá dijọ́ mẹ́jọ ibi ìdáhùn yẹn láti wọlé lágbára lọ́wọ́ Olódùmarè. Ọba wo ní ń bá òòṣà jókòó nílẹ̀ Yorùbá? Mò ń wá ọba yẹn ni o, tá a mọ̀ kó bá ń wá jáde. Ó yá Ológo Àrà sweet 6 àwọn náà ti mú dáhùn wá. Ó yá mo retí àwa tó kù náà ẹja mú ìdáhùn wá. Ọba wo ní ń bá ẹni pé mo fẹ́ kọ́lẹ̀ kí n má bàa gbàgbé ìjọ́ mẹ́jọ. Ọba wo ní ń bá òòṣà jókòó? Òòṣà jẹ́ orúkọ. Ó lè má jẹ́ ẹyọ kan wọ́n lè pọ̀ ṣùgbọ́n èmi ní ẹyọ kan lọ́kàn tèmi ń wá. Ṣé ó ti yé yín báwọn? Èmi ní ẹyọ kan lọ́kàn tèmi ń wá. So èyí tí mo wá ń wá yẹn nígbà bá dijọ́ mẹ́jọ tá a bá wọlé ibẹ̀ láti wọlé ìmú ìdáhùn yẹn wá. Ó yá mo sì ń gba ìdáhùn wọlé o. Abami Adédèjì somebody wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà lè fẹ́ ni o. Ọ̀dà ó dèèyàn méjì tó mú Ọ̀ọ̀nìrìṣà. Ó yá. Ọba wo nílẹ̀ Yorùbá ló ń bá òòṣà jẹ́ orúkọ? MC Ológo Àrà wọ́n ní ọba rìṣà. Àǹtí mi dáadáa wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà. Abi Adédèjì somebody wọ́n ní Ọ̀ọ̀nìrìṣà lè fẹ́. Ó yá. Adékúnlé Ìṣọ̀lá ojú odò mo kí ọ. Ṣàlàfíà ni ẹ kú pamọ́. Bó ni ẹran yín ti dé àbí? Mọ́ lọ́ọ́ fẹ́ràn kan o. Ẹran wọn kọjá kéèyàn tó lọ́ọ́ fẹ́ràn kan fídì lásìkò yìí o. Dákun wọn jòwó wọgbó o. Ẹ bá rẹran tí wọ́n pè 200,000 150. Ọlọ́wọ́ ṣàánú wa o. Ọlọ́wọ́ ṣàánú wa. Yóò ṣàánú wa. Yóò sì jáwá náà lè ṣàánú ara wa. Ọba wo ní ń bá òòṣà jókòó nílẹ̀ Yorùbá? Mo ń wá ọba yìí ni o. Tá a mọ̀ kó bá ń wá jáde o. Ọba tí ń bá òòṣà jókòó nílẹ̀ Yorùbá. Ibi ìdáhùn rẹ̀ lágbà wọlé lágbára Olódùmarè lágbà wọlé sí orí ètò ní ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí a mọ̀ palẹ̀mọ́. Let's wrap it up. Let's call it a day lọ́dọ̀ àwọn ilé ìbòbú. Ẹ jẹ́ a mọ̀ palẹ̀mọ́. Ẹ má gbàgbé wípé láti inú Àká Ipa Ọgbọ́n series oríṣi ètò mẹ́ta la ṣì láǹfààní láti mọ̀ mú wá báyìí. Wọ́n pọ̀ tí a ti pìyà mọ́lẹ̀ o ṣùgbọ́n ìwọ̀nba tí àǹfààní àtòrí ọ̀fẹ́ sì yọ òun làwọn mẹ́ta tá a sì mú wá yìí. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni tí a máa mú wá fún wa ní ọjọ́ ajé Monday tá a pè ní atúmọ̀ níbi tá a ti máa mú àwọn ọ̀rọ̀ kéékèèké ọ̀rọ̀ Yorùbá á dẹ̀ sọ ìtumọ̀ rẹ̀ níwọ̀n bá tátàtà ìbò táwa náà gbọ́ á sọ ìtumọ̀ rẹ̀ ńlá pè ní atúmọ̀ basically translation ni. So ọjọ́ Monday la máa ń fìyẹn sí ojú òòràn wa la máa ń fìyẹn síbẹ̀. Bákan náà ní ọjọ́ ìṣẹ́gun Tuesday òun la máa ń mú ìjánu ọmọ wá. Episode àkọ́kọ́ láti fara ẹlẹ́ẹ̀kejì arapa àṣìfara náà ṣùgbọ́n ó ti nítumọ̀ bọ̀ bẹ́ẹ̀ ni aláàkọ́ náà nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a mú wá ń jẹta bẹ́ẹ̀ láti ṣàlàyé fún wa nípa àwọn èlò ìsọmọlórúkọ àtijọ́ obì ní epo ní oyin ní àwọn tàbá tí wò ká lọ wò gbogbo bí táà ti lè pàdé àrí àfúnraṣọ́nà ńlá kó sí gbogbo bẹ̀ ni ó wà ń bẹ̀. Bí a ṣe máa mú wá ní ìjánu ọmọ gbogbo ọjọ́ Tuesday lẹ́ẹ̀ma bá pàdé lágbára Ọlọ́run ó pẹ́ tán aago 8 àṣálẹ́ Nigeria time ẹ ti bá láwọn ojúpọ̀ wa káàkiri lágbára Ọlọ́run. Bó bá dẹjọ́bọ̀ Thursday báyìí ìyẹn la sì fi ń ká díẹ̀ lẹ́lọ́sọ̀ọ̀sẹ̀ fún àsìkò iná ìyẹn ni a pè ní tààmọ́ tó sì jẹ́ pé láìpẹ́ láì jìnnà tá a bá ti níye òǹkà àwọn alátẹ̀lé àti olólùfẹ́ tó yẹ ká ní TikTok ni à ń gbé lọ lágbára Ọlọ́run ibẹ̀ ni a ti máa mú wá live ṣùgbọ́n ká sì jọ mọ́ ṣe ní ojúpọ̀ Facebook tá a ti ń ṣe Facebook profile accounts olólùfẹ́ yín wá wò tá a ti ń ṣe yìí ká sì jọ mọ́ ṣe bẹ́ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà kó tó di wípé a láǹfààní àti máa lo TikTok yẹn ló wù wá ẹ̀yin náà sì mọ nǹkan tí mò ń sọ ẹ mọ̀ pé yóò dùn yóò láàrin tó bá jẹ́ TikTok ni a wà. Adékúnlé Ìṣọ̀lá ó ṣe mú kí ọ abilékọ Zainab Arífálù Àkòrèdé ẹ ṣeun o ẹ̀yin náà ẹ kú àtàárọ̀ ẹ kú fẹ́ kú dó tì wá gbogbo gbìyànjú kó wá wa náà Olódùmarè ó bá wa dé ní adé ẹ ṣeun. Àkókò ti tó wákàtí kan yẹn ti pé lọ́jọ́ mẹ́jọ ọba tá à ń wá yẹn tá à ń mọ̀ ọba wo ní ń bá òòṣà jókòó nílẹ̀ Yorùbá ibẹ̀ láti wọlé sórí ètò ní ọjọ́ mẹ́jọ. Mo dúpẹ́ o mo mọ rírì yín o mo fẹ́ràn yín gan ẹ
ẹ kú ìfẹ́ mi tòótọ́ Olódùmarè ò ní ṣẹ̀yìn náà lápàtẹ́mọ́ta o gbogbo tí ẹ bá dáwọ́lé yóò mọ ìyọrí sí rere o àwọn ọmọ yín náà wọn ní jápàtẹ́mọ́ta o gbogbo tí wọ́n bá ń gbé kalẹ̀ lára yóò mọ bá wọn náà lọ́jà àdùnnú lọ́jà ànájèrè lọ́jà àṣeyọrí ìwọ̀n tí ìpákọ̀dà wọn ò sì lè pákọ̀dà torí pé àwọn tó bí mi wọ́n wò mí sòsùn wọn sọ mí lóòkan rẹ̀ Ọláyínká ni mò ń jẹ́ Akórèdé ni bàbá tó bí mi lọ́mọ Ìbàdàn ni mí nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbín yóò fi kara ń fọ́ orí mu ẹ̀sọ́ ọkọ yìí ìní oríran àwọn bàbá ńlá mi ọmọ agbọ̀nyùn yanbi lólú ọmọ ọ̀tàfà tápó bọmi ọmọ ọ̀pọ̀ fún yọ̀yọ̀ dàgbà ọ̀fà sílẹ̀ èmi lọmọ olóyè ọmọ ẹlẹ́sìn ọmọ ayọ̀nù tàti méjì ọmọ orúkọ tó ń lo bu ọmọ afàgùtàn yá ṣe lẹ́jàlẹ́jà àfi kẹ́tẹ́kẹ́tẹ́ bàbá fún gbá elépo kò tó bẹ́ẹ̀ elépo ọgbọ́dọ̀ bu elépo ọgbọ́dọ̀ sá bẹ́ẹ̀ ni ògbọ́dọ̀ nọ́mọ ayọ̀nù tàti méjì ẹ̀jẹ̀ ń kó lápá àti bẹ́ẹ̀ orí àwọn bàbá mi ó ti mọ ogun lé Mr. Ayédùnyìn rè ayé wa dùn kò ní kàn ṣe wọ̀ ká tó fún iṣẹ́ nu ká tó bẹ̀rẹ̀ oúnjẹ omi kì í korò lẹ́nu o ayé tèmi ti yín ò ní korò ayáfu aṣọ náà yín tó wọ́n ń bùrẹ́ o á pàdé lọ́jọ́ mẹ́jọ ẹgbẹ́ po wá yín mú po ó dàbọ̀ ẹ ṣé o mo dúpẹ́ o kó tó tọjọ́ mẹ́jọ àwọn ètò wa míì wà ń bẹ̀ o táàdù ti máa pàdé àtúmọ̀ wà ń bẹ̀ ní ìpàgbọ́n series bákan náà ní ìjánu ọmọ yẹn náà wà ń bẹ̀ ẹ ṣeun o bẹ́ẹ̀ ni ọba àṣà ọfà mi wà ń bí pẹ̀lú mi Canada ó dàbọ̀ mo rí yín náà ire ìdùnnú àtayọ̀ láti fi pàdé lórí ètò tá a mọ̀ lọ́jọ́ mẹ́jọ ó dìgbà.